ó sì fi yín lọ́kàn balẹ̀. Bí ó bá wá fi yín lọ́kàn balẹ̀ láàrin ara yín, bẹ́ẹ̀ bá yẹ̀yẹ́ Mojí Afọláyan láì dárúkọ ẹ̀ nínú interview yẹn, gbogbo àwọn olólùfẹ́ yín lọ́kùnrin àti lóbìnrin, gbogbo àwọn olólùfẹ́ Mojí Afọláyan lọ́kùnrin àti lóbìnrin lẹ́yẹ̀yẹ́. Torí tó bá fi mú yàn pọ́n òkú ọ̀run lé, gbogbo wa náà láàlọ́ bẹ̀. I appreciate wọn. To God who made me. Ìyá wa lẹni tí à ń sọ nípa èyí. Kọ́lọ́n kó fọ̀run kẹ́ wọn. Kọ́lọ́n Olódùmarè kó wà pẹ̀lú wọn níbi tí wọ́n wà lọ́hùn. Kára ọmọ ní wọn lọ́hùn. Kára ìbá níyàn lọ́rùn. Ká má jọkùnrin, ká má jẹkò ló. Gbogbo ayé ló appreciate màmá ẹ̀. Inú wọn dẹ̀ dùn bẹ́ẹ̀ ṣe pọ́n wọn lé. Wọ́n wá ní ṣé ẹ̀ tí ẹ wá fi ìṣẹ́jú kan sọ pé okay, Ọlọ́run yàn fún mi o. Bí ẹni tó lọ bó ṣe hùwà sí mi náà lélẹ̀ tí Ọlọ́run fún mi. Even kẹ́ ẹ tiẹ̀ wá pretend gẹ́gẹ́ bí ìlú mọ̀ká. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé olólùfẹ́ ẹ̀yin méjèèjì wọ́n fẹ́ràn ẹnìkan nítorí ẹnìkan, wọ́n fẹ́ràn ẹnìkan nítorí ẹnìkan ni. Ṣé a mọ̀ tara wa jẹ? Àwọn olólùfẹ́ yín pọ̀ látara Mojí Afọláyan. Pé bàbá yìí ló fẹ́ ọmọ Adelove. Àwọn olólùfẹ́ Mojí Afọláyan wọ́n pọ̀ látara tiyín náà. Ẹ wà àwọn couples yìí, kò sẹ́ni tó gbọ́ dáradára láàrin yín rí. Ilé ìwà dàbí ẹni wípé Ọlọ́run má jẹ́ ká rí wàhálà. Gbogbo ìgbà tí Mojí Afọláyan bá wá rántí irú interview tẹ́ ṣe yìí, yóò máa jẹ́ bànújẹ́ ọkàn fún. Bẹ́ẹ̀ ni ó sì máa jẹ́ fáwọn ọmọ ẹ̀. Ṣé mọ̀ pé ẹni tá bá fojú pé kò dáa wò, a ní fẹ́ràn àwọn ọmọ ẹ̀. Àwọn ọmọ ẹ̀ náà mọ̀ wá rò wípé bàbá àwọn ò fẹ́ràn ìyá àwọn. Èèyàn wá mú ọ̀tá wọlé fúnra ẹ̀. Tó bá wá yá, àwọn ọmọ yín ò tọ́jú yín o. Ṣùgbọ́n ẹ mọ̀ pé kò sí ní téèyàn lè ṣe láyé lọ́kùnrin. Àwọn ọmọ wa wọ́n fẹ́ràn ìyá wọn gan. Wọ́n àti ẹ̀ fẹ́ kí nǹkan kan ṣe ìyá wọn. Kì í ṣe pé wọ́n fẹ́ kí nǹkan kan ṣe bàbá. Ṣé bẹ́ẹ̀ mọ iye nǹkan lẹ́yìn náà ó ti ṣe gẹ́gẹ́ bí òṣèré tíyàwó yín ó ti gbọ́, tí ó ṣe bí ẹni pé ò gbọ́, tí ò bá yàn jà, tí ò bá yàn pariwo, kò sẹ́ni tó mọ̀. A lè béèrè pé ṣé ẹ bá ọkùnrin lórí Mojí ni ló ṣe lè tó bẹ́ẹ̀ tí ò ṣe fi tẹ́ ẹ̀ ṣe fi àyè àpọ́nlé ìṣẹ́jú kan sílẹ̀ fún. Irú àṣìṣe wo ni ìbá jẹ́? Àwọn obìnrin tẹ́jọ́ lólùfẹ́ yín ń bínú. Kì bá dẹ̀ sàn sáà ẹ̀gbọ́n mi, àlàáfíà ni fún yín. Kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe. Gbogbo ohun tí ò bá rí kó ṣẹlẹ̀, ẹ lọ yanjú ẹ̀ nítorí ọkọ àti ìyàwó tí wọ́n fi ń tọrọ ní yín ẹ̀yin méjèèjì. Tó bá jẹ́ pé àárín yín ò pilẹ̀ darí, á ti gbọ́ bẹ́yìn kò gbé jáde. Tẹ́ ẹ̀ bá fira yín lọ́kàn balẹ̀ rí, á ti gbọ́ ibẹ̀ ilé àwọn tẹ́ ń bá gbé. Mojí Afọláyan lọ́rẹ̀ẹ́, ẹ̀yin náà lọ́rẹ̀ẹ́. Àwọn alábòsí ó ti gbé jáde sọ́wọ́ àwọn bloggers. Ìgbé ayé tẹ́ ń gbé ní ìgbé ayé dáadáa, ẹ̀yin méjèèjì táyé fi fẹ́ràn yín. Tí ò bá ti sọ̀rọ̀ ẹ bọ́kùnrin lórí ìyàwó yín. Even tẹ́ ẹ bá gbọ́, ó lè jọ́rọ̀ òkèrè. Gbogbo tí ò bá ṣe tẹ́ fi ṣe irú interview yẹn, tẹ́ fi dáko ẹ̀, ẹ lọ tọrọ àforíjì. Ọkùnrin ni wá. Ìgbẹ̀yìn ní kẹ́sì jẹ́ ká máa rò. Lọ́pọ̀lọpọ̀ gbà a máa ń dá àwọn obìnrin lẹ́bi. A máa ń sọ pé wọ́n kọ́mọ sí wa tí ó sì rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ gbà a máa ń dá wọn lẹ́bi oríṣiríṣi. Lóòótọ́ ni àwọn obìnrin kan wà tó jẹ́ pé béèyàn bá fẹ́ wọn yóò kábàámọ̀. Àwọn obìnrin kan wà tó jẹ́ pé tọ́lọ́run bá ní kó rójú rere Ọlọ́run, ó rí látara ìyàwó ẹ̀. Ẹ má gbàgbé ìbẹ̀rẹ̀. Ẹ má gbàgbé ìfẹ́ lẹ fi bẹ̀rẹ̀, ayọ̀ lẹ fi bẹ̀rẹ̀. Ẹ má jẹ́ kéṣù wọlé sáàrin yín. Èmi ò tó dá yín lẹ́bi torí ẹ̀gbọ́n mi lẹ jẹ́, n tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo kàn tó sọ fún yín pé ẹ lọ tọrọ àforíjì. Ìbá jẹ́ lọ́wọ́ ìyàwó yín,
ẹ jẹ́ káwọn ayé orí ẹ̀yin àtìyàwó yín níta pé interview yẹn mo lè má sọ bó ṣe yẹ ń sọ o ṣùgbọ́n kò sí nǹkan kan láàrin mi àtìyàwó mi, ẹ múnú ẹ̀ dùn kó náà múnú yín dùn bẹ́ẹ̀ ṣe ń bá bọ̀ látilẹ̀. Torí òní kọ́, torí ọ̀la ni. Nǹkan táwọn èèyàn tó ń wò wá tí wọn ò fẹ́ràn jù láyé ni ká máa wọ obìnrin ńlẹ̀. Àmọ́ àwọn náà tóbìnrin bá ti kọjá àyè àwọn fúnra wọn padà wọ. Èmi ò láǹfààní láti béèrè nǹkan tó ń ṣẹlẹ̀ kọjá pé kí n sọ nípa interview tẹ̀ ṣe pé ó kù kékeré káàtó. Bó bá ṣe interview tí ẹ dìídì ṣe fún arábìnrin yìí tàbí nǹkan ìdùnnú tí gbogbo ayé ò rí, ẹ ṣe ohun èlò ẹlẹgẹ́ làwọn ìyá wa yìí. Gbogbo ẹ̀ṣẹ̀ tán bá ṣe wá tá a bá lè gbé sínú wa ká dẹ̀ parí ẹ̀ láàrin ara wa. Tá a bá fẹ́ sọ fún èèyàn a lè sọ fẹ́ bí. Ẹ̀yin ò fẹjọ́ ìyàwó yín sùn sí o, ká má ṣe mistake o. Ẹ sọ pé ó ṣe báyìí o. Nínú àkíyèsí àwọn èèyàn nínú interview wípé ẹ dárúkọ wọn ni mo ti mọ́rọ̀ tèmi jáde wípé wọ́n ní kí n béèrè, àwọn èèyàn sì gbọ́dọ̀ béèrè kí n pè yín àfi kí n sọ sí gbangba. Mi ò dá sí látijọ́ yìí àmọ́ wàhálà ẹ pọ̀. Kí ló dé kílẹ̀ ẹ analyse gbogbo ẹ rí lè analyse. Bẹ́ẹ̀ rí pé mo ṣe analysis ní ṣókí ni.